Africa Content TV. Ọmọ sẹ́gbẹ́ ní ní báyìí. Tí àwọn ènìyàn fi ṣe mọ́. Bí ṣe ṣe fún ọtún bá gba ìdí Bíwá ní Ẹ́tìmẹ̀. Bíwá ní Ẹ́tìmẹ̀ gba ìdí. Àwọn olórin bá gba ìdí wá sí òun ya padà. Ọmọ àti lójú olóde. Ẹ má bínú tí bá dárúkọ yín. Ẹgbẹ́ mi wá sí ọ̀rọ̀ ìlú. Ẹgbẹ́ tí kú bá yẹ kú, bẹ́ẹ̀ tún padà bẹ́. Bàbá yẹn ó ní sùúrù kan ní báyọ̀ ṣe dárí. Ìwà lóde báwa bá ṣẹ̀yìn. Ìwọ dáàbọ̀ ọ̀pọ̀pọ̀ lẹ́nu yín. Mo pé ọmọ mi náà ni ẹ̀jọ̀ fi wá lẹ́hùn. Ó tí mo ẹ̀sìpẹ́ mi yẹn. Àìdè wá sí ọ̀rọ̀ àṣẹ. Bàbá fún ọmọ àgbẹ̀ ooo gbèsè ó kún pé wà dáadáa ó gbèsè ó kún pé wà dáadáa ẹ lè gbọ́ nǹkan lẹ́nu àyíndé lẹ́yìn orin kan lóníbẹ̀rẹ̀ nǹkan lè ra ọlọ́run yàrá lẹ́nu ẹ̀ máa gbà mí. Ajẹ́gbàrán kúrò lára òṣògbòrògbò wá pé ó ṣàwọn. Alájíbá àsìmọ̀lá àbẹ́ àjíbá. Wọ́n ṣàǹdé àṣírùn. Àyíndé orí nǹkan jáde. Àyíndé òṣù ọ̀pọ̀mọ́. Wọ́n tó bẹ àyíndé ooo. Òṣùpá mi sáré ìlú ọ̀ máa ń tó tọ́. Ìwé ẹ̀kọ́ tó fi gbọ́ngàn. Wọ́n ti múra sí wọn àyíndé orí. Àyíndé òpá wá ó. Ìgbà tó ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ wọ́n jẹ́ tán. Wọ́n parí ẹ̀sìn. Àyíndé pẹ̀lú àjílọ ní báyìí. Àwọn olórin náà sí báyìí dé o. Àgbà máa ń gbà ní. Àjíbọ́lá bẹ̀sẹ̀ máa yẹ gbà súnmọ́. Wọ́n tún wá bí yín. Àwọn fans náà sọ sókúsó. Ohun tí mo rí tó di wàhálà ẹgbà mi o. Bọ́lá àbá ọkùnrin tá a bá kọrin bí bàṣẹ o. Lórí báńsì náà ti bẹ̀rẹ̀ ìgbẹ́ nìkan rí. Ọmọ ti láṣọ mi bẹ̀rẹ̀ nìkan rí oníbá. Mi ò lè parọ́. Àwọn tó máa ń tún sinmi, wọ́n ń pẹ́ ní gbogbo, wọ́n ń bá ẹni bẹ́ẹ̀ dúró. Wọ́n tẹ̀sí báyìí. Wọ́n tẹ̀sí báyìí. Òwe ẹ̀fẹ̀ ló bínú. Ẹlẹ́ẹ̀kejì ó ti sọ rárá ní. Ẹ wá yìí mọ́rin lọ, ẹni pa àsìmọ̀ àmọ̀ ìparí. Mo ní pé ìgbéni mi kì í bá ń tọ́lé mi náà tọ́. Mo ní kí lè ní kú kì í ṣe bí ìṣe ṣé mo bá kọ́ ẹ̀fà ṣe níbẹ̀. Àbẹ̀rẹ̀ pé tó mú ṣe pé fàṣẹ ọmọ báyìí ṣé ń dàbọ̀ ẹ̀fà ṣe níbẹ̀. Ṣùgbọ́n ìrọ̀bẹ́ ẹlẹ́sẹ̀ ní íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ wá ń mú o bẹ́ẹ̀ ń múlì ni wọ́n sọ̀rọ̀. Ìgbà bẹ́ẹ̀ ń múlì èmi máa sùn. Wọ́n ní ẹ́símẹ́t. Ìgbà gbẹ́gbẹ́ ni ó. Ó ní mo fẹ́ sọ̀rọ̀ bàbá ni ó. Ó gbọ́dọ̀ sọ wọn. Wọ́n ti mú ẹ lọ́wọ́ ní abẹ̀bẹ̀. Ó sọ pé ẹ̀yin fún àṣì wa. Gbọ́dọ̀ ní ẹ̀yin takosì. Ẹ ti Pasuma Abbas. Ẹ bá ṣe mí. Wọ́n bọ̀ fún àtọ́lọ́jì mi máa sí. Àwọn ọmọ wa ṣe ìdàpẹ́lẹ́jì mi ó. Àwọn ọmọ wa ṣe ní. Iná bínú
àṣẹ àpò ọlọ́dún mi máa ṣe. Ó ti mọ̀ expect lẹ́nu ọ̀la bí a máa tọ́ba mi. Ìgbà tí bá ṣe ń bọ̀ ní Ìbàdàn lánàá. Inú mi dùn nǹkan. Wọ́n lọ́nà mi bá ń sún àjùmọ̀ o. Ọmọ owó ìrànwọ́ ìjọ o. Ó bá ṣe dé Ìbàdàn, ó bá wà ń gbà á ní ọmọ mi náà ní dáyà dọ́rọ̀ bọ́ náà ní. Ó tí mo rẹ̀ sọ èmi nìyẹn. Ṣùgbọ́n Ajíbọ́lá tó àkọrin pé dárúkọ kọ́rẹ́sì. Ṣùgbọ́n báwo ní bájọ́ dẹ́nu àkọ́dé kọ́rẹ́sì dáwí. Ọmọ kọ́rẹ́sì ọmọ ọ̀bájà òun kò fẹ́ bẹ́ẹ̀ mọ́. Ọ̀rọ̀ tó ń fẹ́ lẹ́nu ni ti bá sọ̀rọ̀. Ìdí awo wàhálà ṣẹlẹ̀. Mo fẹ́ bẹ́ẹ̀ tó bá ṣe. Mo fi bá a bẹ̀sẹ̀ tí ló fi gbé. Lẹ́ẹ̀dì láti ìwọ̀n àgbọ̀lẹ́nu ọ̀hún dájú. Súnmọ́ wọ́n gbọ́dọ̀ bí bàṣí máa wá sí. Ọ̀gá ńlá ni bàṣí, àwọn gbèsè ní kọ́rẹ́nsì. Àwọn náà bí ní gbé wà. Inú ilé kan náà láti gbé wà. Ọmọ alábà bí oní fújì ní gbogbo wa. Ọmọ kọ́rẹ́nsì ló ti dáná lọ́wọ́ ní àtòkí. Ọ̀rọ̀ lójú mi lọ. Èmi mọ̀ pé kàṣẹ́lẹ̀ ẹ̀dá kàṣẹ́lẹ̀ àbáwí pé máa ń pè mí lọ́ọ̀gá. Èmi mo rí Pasuma mo pè Pasuma lọ́gá. Èmi mo rí Pasuma nígbà yẹn mo pè Pasuma lọ́gá. Ìbàtáyé bẹ̀rẹ̀ accept àdèpẹ̀rẹ̀ àníyàn lọ́gá. Àwọn tá a wá jẹ́ sẹ́ẹ̀tì. Tí mo kí mú tọ́ọ̀rù bá a ṣe. Àwọn tọ́ọ̀rù bá a ṣe mi dàgbẹ́ jẹ́ sẹ́ẹ̀tì. Ẹni tí mo fi ń ta àbá sí. Wọ́n ní dárúkọ olórin kankan. Àwọn èèyàn mọ bẹ́ẹ̀ni àtàyè bọ́ọ̀rẹ̀ torí bá a ṣe. Àbúbẹ̀ àwọn èèyàn mọ bẹ́ẹ̀ni àtòrí bá a ṣe. Gbogbo kí ẹni bá ní torí bá a ṣe èjì bá. Ẹ̀rí mi nígbà yẹn. Àmọ́ yóò lórí tí ò sọ bí wọ́n. Torí pàṣẹ mọ́ táwọn ń jà ẹ̀sẹ̀ lọ. Ìgbà tó jẹ́ kúrò lè ní àti Pasuma ni. Àwọn yẹn, àwọn àti Pasuma àgàjọ rò kàn sí. Lẹ́kùnrin. Àwọn àgbàdo ọmọdé ẹ̀dá sí ẹ̀ẹ́dẹ́bí sí. Ọmọkùnrin àìsàn ìwọ̀n òbínú. Adé títí ìwọ̀n òbínú jẹ́. Adé títí ìwọ̀n òbínú. Èyí ti bá dárúkọ wọn pé má ti lọ bí controversy bá a sí. Ìgbà tó ṣùgbọ́n àti pàṣẹ parí ìjà òkè ní sáàárín wọn. Òṣùpálọ̀ náà sáàmì ní bá a sí. Ó yẹ kó kí mi máa gbé bẹ́ẹ̀ lọ. Òṣùpá ṣe ní lórí Pasuma ní ṣe tán ní. Ọ̀dọ̀ ní ìjà àpọ̀tà ní. Lórí Pasuma ní ṣe tán ní mú. Ó bẹ̀ ṣe maturity. Ó bá rí mi níbẹ̀ àníkọ́rọ́sì bó ṣe wà lórí àyàn ọmọ ní ẹ́. Ó láwọn tó fẹ́ ẹ̀ náà wọ̀n wà lórí àsùnwọ̀n. Òun ò ṣe bá mi jà o. Òun tí mo pè máa tó ní ọjà. Òṣìṣẹ́ oṣù bá ń bẹ́ níbẹ̀ máa sí.
Mo ṣe ìyàwó ọmọ ń bẹ níbẹ̀ máa ń sọ. Mo ṣe ọjọ́ bí ó wá. Òye ọmọ tó bá ń sìn ìlú. Ebi tó orúkọ àsúmà. Ohun tí wàá sọ pé ẹ̀kú ọmọ mi tó yẹ kí ẹ dá wa. Béèrè pé kò sọmọ bẹ́ẹ̀ ni jọ ti jẹ́ bẹ̀ láti bí 30 years. Ẹ̀yin ẹ̀dá ẹ̀sẹ̀ rẹ̀ wá. Ọmọ tó bá ń sìn ìlú. Ẹ̀ ń sìn ìsìn. Ọ̀dọ́ ọgbẹ́ nínú ẹ̀yẹ báyé. Bó bá dì sẹ́yìn, bẹ́ẹ̀ lé ló ń pè òní nípa bẹ́ẹ̀ bá sùn. Olóńgbò mi bẹ̀rẹ̀. Olóńgbò mi bẹ̀rẹ̀. Ìrọ̀lẹ́ mi bẹ̀rẹ̀. Olóńgbò mi bẹ̀rẹ̀. Ìrọ̀lẹ́ mi bẹ̀rẹ̀. Olóńgbò mi bẹ̀rẹ̀. Olóńgbò mi bẹ̀rẹ̀. Ìrọ̀lẹ́ mi bẹ̀rẹ̀. Olóńgbò mi bẹ̀rẹ̀. Ìrọ̀lẹ́ mi bẹ̀rẹ̀. Olóńgbò mi bẹ̀rẹ̀. Olóńgbò mi ní ṣùgbọ́n olóògì ní ìdàdédé. Bàbá wà sùúrù àpè. Òkúta tí ẹ bá gbèsè pé tọ́lá lè dúró lókè ní ayọ̀sẹ̀kù lé rẹ̀. Sọ́dọ̀dà sọ́dọ̀dà ẹ̀rọ sọ́dọ̀dà ẹ̀sẹ̀ sẹ́yìn. Ẹ̀rọ sọ́dọ̀dà ẹ̀rọ sọ́dọ̀dà ẹ̀rọ sọ́dọ̀dà. Number 2. Ara mi ò rí mọ́lẹ́rì eléyìí látẹ̀ Adébí sílẹ̀. Adébí sílẹ̀ ló ń bọ̀ lọ́gbà ẹ̀kú. Ara mi ò rí mọ́lẹ́rì eléyìí látẹ̀. Ara mi ò rí mọ́lẹ́rì eléyìí látẹ̀. Dọ́kọ̀ Adébí sílẹ̀. Adébí sílẹ̀ ló ń bọ̀ lọ́gbà ẹ̀kú. Ọ̀gbẹ́ ẹni tó bá mi bẹ̀rẹ̀ àlọ́ wé mú. Adébí tó bá mi jìnnà rẹ̀ tó ní wébà sí o. Pẹ̀lú pé onígbàwọ̀n tó ṣe ìjọba àkókò tó lọ. Ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. Onígbàwọ̀n bẹ̀rẹ̀ ṣe ìjọba àkókò tó lọ. Sọ́dọ̀dà sọ́dọ̀dà ẹ̀rọ sọ́dọ̀dà. Ẹ̀rọ sọ́dọ̀dà. Ọ̀rọ̀ pẹ̀lú sítórì. Ẹ̀rọ sọ́dọ̀dà. Ọ̀rọ̀ tí ń sọ ẹ̀sọ́ lọ́gbà. Ẹ̀rọ sọ́dọ̀dà. Ẹ̀rọ sọ́dọ̀dà. Ẹ̀rọ sọ́dọ̀dà. Ẹ̀gbẹ́ sórí fojú. Amada Soperi, Amada Slan, Amada Slan. Ogbeni rasa ìlú wọn, Amados. Ogbeni rasa ìlú Amados. Ogbeni rasa ìlú wọn.